Nigeria. Good afternoon, America. Welcome to your show. Welcome to David Hamilton Voice and Concerned Omo Yoruba Television. Coming to you live from today, London here. My name is Akokun Tunde Omololu, the London celebrity blogger. Omowoni Ilu Kale. Looking for a cabo. Welcome on board. Turks, how are you? Welcome on board. Welcome on board. Welcome on board. Please share. Invite your friends. Let them know we're here. Let them know we're here. Let them know we're here. Welcome on board. All my friends all over the world. Welcome on board. Welcome on board. I really appreciate you all. Eshigon. Ọ̀rọ̀ alẹ́ yóò ní pọ̀ kò ní pọ̀ ó máa pọ̀ díẹ̀ kò ní pọ̀ díẹ̀ lè ṣáàbà manage mo ṣe ń sọ̀rọ̀ ń sọ wípé voice mi ò tí wà okay ìfúra mi ò fi bẹ́ẹ̀ wà okay rẹpẹtẹ kan you're trying my best to be okay so ẹ bá wa ṣe àìtò bó ṣe ń wọlé ẹ bá wa ṣe àìtò ẹ ṣe àìyìn olólùfẹ́ David Hamilton Voice Concerned Omo Yoruba káàkiri gbogbo àgbáláyé èyí olólùfẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín kó àdúrótì my paddy my brother right away from Germany and Holland there Femi Babalola àbúrò mi tó gbà yìí welcome on board Tooks Oduduwa hi welcome on board ẹ ṣé mo rí gbogbo yín ẹ ṣé gan thank you Mr. Joseph share ṣe wọlé ẹ máa share ètò ẹ máa share ẹ̀yin tèmi ẹ bá wo headline gbogbo síbẹ̀ àwọn tí ò bá níbi obìnrin oúnjẹ Kúmọ́lú ẹ bá share ètò kàtó máa bí ètò lọ ẹ bá share ètò yìí kí gbogbo ayé mọ̀ pé a wà lórí ètò gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí sí pé olóòótọ́ ọ̀rọ̀ lèmi mo dẹ̀ máa continue àti máa sòótọ́ ọ̀rọ̀ ni pé bí ọmọlúwàbí ọmọ Yorùbá tó ń bí nílé ọgbọ́n tó mú gbọ́n tó dẹ̀ máa tí wọ́n ti ọmọdé bá mọ wọ́gọ̀ ẹ̀ abágbà jẹun àwa ń bágbà jẹun àdìmọ́ abágbà jẹun kálẹ́ ní gbogbo iná tẹ̀wá ń bí ẹni tẹ́jú ẹni tẹ́ aṣọ àgbàmọ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní ṣe ayé ọwọ́ ayé ò ní ká gbogbo yín lágbára Ọlọ́run ẹ̀yìn tí ọmọ yín ẹ̀ ní ṣẹ́kù ojú yín tẹ́ fi ń wà wò ní fọ́ lágbára Ọlọ́run ẹ̀ kéré òkú délé ẹni tẹ́ máa ṣe tí ò ní forí jẹ ẹ̀ ní ṣẹ̀ lágbára Ọlọ́run èmi náà ẹ̀ tí máa tí ò ní forí mi ò ní ṣẹ̀ lágbára Ọlọ́run gbogbo àlàmà kéré òkú délé lágbára Jésù Kristi ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo orílẹ̀-èdè ayé ẹ káàbọ̀ please share and invite your friend. Thank you. Thanks, sir. Now, Sherry, economic kalẹ̀ inú ọ̀rọ̀ Oòduà yìí pé a fẹ́ gba Yorùbá nation. Nǹkan ńlá ni, nǹkan tí Olúwa nífẹ̀ẹ́ sí ni. Mo dẹ̀ believe pé nǹkan tí majority, I believe, kí ni mo ṣe believe ní ẹ̀ mo believe majority ọmọ Yorùbá tó nímọ̀ tó lóye tí ó yáyé wí tó yé wọ́n nífẹ̀ẹ́ sí nǹkan táwọn wáyé but náà kì í ṣe gbogbo ọmọ Yorùbá náà ló nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ gbogbo ọmọ Yorùbá náà ló fẹ́ lọ but mo believe pé majority ló nífẹ̀ẹ́ sí nǹkan tá à ń ṣe tó lè fẹ́ kú nínú ìgbèkùn àwọn ọ̀tá wa yìí tó ń fìyà jẹ wá pẹ̀lú ẹ̀ náà a gbọ́dọ̀ fi ọgbọ́n orí sí a gbọ́dọ̀ mọ̀ pé olúkálukú ní choice ẹ̀ olúkálukú ní choice ẹ̀ láti mọ̀ pé ókè o bóyá mo fẹ́ dúró ní Nàìjíríà ni o bóyá mo fẹ́ kúrò ní Nàìjíríà ni o olúkálukú ní choice ẹ̀ láti mọ̀ ẹ káàbọ̀ sórí ètò ìyá mi Ọmọbọ́láńlé Ajífọ̀bàjẹ́ aláàjì mi láti ìlú Mẹ́kà ìlú mímọ́ ìlú Mẹ́kà aláàjì Jamiu welcome on board
mo rí ẹ̀yin méjì ẹ̀yin tí concern ọmọ Yorùbá ọmọlúwàbí ẹ̀yin tí Afẹ́nifẹ́re mo rí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò ọmọlúwàbí ìyá mi Esther Ige náà àwọn tí Afẹ́nifẹ́re náà nìyẹn ẹ káàbọ̀ sórí ètò ọmọlúwàbí mo rí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé gan sísítà mi náà wà níbí Olúwafúnmiláyọ̀ àwọn tèmi nìyẹn ẹ jẹ́ mi welcome on board God bless you àwọn olólùfẹ́ mi nìyẹn God bless you ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín kí ẹ̀mí kò tí mo sọ lọ́wọ́ lẹ́ẹ̀kan ẹ̀ pé bí ọmọlúwàbí kí ó bí ọmọ Yorùbá tọkàntọkàn mo ní àwọn kan wà tó nífẹ̀ẹ́ pé ká kúrò ní ìlú Nàìjíríà ká ní kọ́ńtì tí wàá tó ń pè ní Odùduwà or Yorùbá nation àwọn kan náà dẹ̀ tó wà tó yẹ pé wọ́n ìfẹ́ dúró tó ìfẹ́ máa jẹ́ Nàìjíríà lọ olúkálùkù ní reason tiẹ̀ tó fi pé choice báyìí mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ so a gbọ́dọ̀ respect choice olúkálùkù either ó fẹ́ dúró ní Nàìjíríà ni o ìfẹ́ wà pẹ̀lú Nàìjíríà ni o ìfẹ́ máa ṣe Nàìjíríà lọ ni o àbíkẹ́ ó fẹ́ òdòdó àdínkù láàrin Nàìjíríà ó fẹ́ ní Odùduwà nation a gbọ́dọ̀ respect choice olúkálùkù ní right choice ẹ̀ láti gbé ẹ káàbọ̀ ìbílọ́lá ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé gan ẹ jọ̀ọ́ ẹ má bínú tí mi bá pé orúkọ ìwọ̀n kan mọ́ torí pé mi fẹ́ kó máa disturb nǹkan tí mo ṣe lọ́wọ́ létà mo lè máa kí ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú tí mi bá pé orúkọ ìwọ̀n kan mọ́ ẹ má bínú torí pé ó ń disturb program mi ẹ má bínú mo rí gbogbo yín mo appreciate mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín so olúkálùkù ló ní choice ẹ̀ láti gbé òkè o either mo ìfẹ́ dúró pẹ̀lú Nàìjíríà mo fẹ́ kúrò Nàìjíríà afẹ́ ní Yorùbá nation olúkálùkù ló ní choice ẹ̀ láti gbé but mo rí i pé àwọn kan ń gbé pé by force by fire owó tí o bá ti believe in Yorùbá nation you are enemy you are kinikan attack èmi o kẹgbẹ́ àwọn group mi o a lọ́wọ́ sí ọmọlúwàbí ni wá ẹni tí ó bá láròjinlẹ̀ ọmọ Yorùbá tó bá láròjinlẹ̀ tó bá rí pé ìyà ń jẹ àwọn èèyàn òun tó bá rí pé bọ́yẹn ń ṣe ìlú Nàìjíríà yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá rí pé tábà kúrò ní Nàìjíríà tábà Yorùbá nation ti wá á support nǹkan tó máa ń ṣe yìí wọ́n á pè the other way náà tó bá rí pé òun ò rí tó bá fi pé mo yẹn ṣe ìyàjẹ́ wáyé ó tẹ̀hún lọ́rùn pé àwọn rí nǹkan tó ń jẹ́ ń bẹ̀ ni òun ìfẹ́ dúró lára Nàìjíríà ẹ jẹ́ ká filẹ̀ pẹ̀lú choice rẹ̀ òun á bá Ọlọ́run pàdé ń bẹ̀ tó bá fi pé òun lórí òótọ́ ni tọ́lọ́ bá dọ̀ pé nǹkan tó bá fi pé bóyá fi ní ẹ pé ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ gbogbo wa la máa dúró níwájú Olúwa one by one nǹkan táwa ṣe sáyé láti ṣe tàbádọ́dọ̀ Ọlọ́run àròjọ ẹ̀ pé ìgbà kan o mo dẹ̀ ní chance láti change gangan sí dáadáa o but because of my selfish interest mi ò kíá torí pé nǹkan tí mò ń jẹ tó máa benefit mi pẹ̀lú ìyàwó àtọmọ mi nìkan mi ò rí ìyà tó ń jẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn lèmi support ó lajú mi lẹ̀ mo ní chance àti change nǹkan tó dáa mi ò ṣe é mo yẹ kó máa pa àwọn èèyàn mi mo yẹ kó máa fìyà jẹ àwọn èèyàn mi ò kíá torí pé nǹkan tí mò ń gbà lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì tí mò ń jẹ tó fà tí bá ti nílé tí mo bá di bílíọ̀nìà tí mo lè gbọ́mọ mi lọ sí lóyìnbó tí mo lè kọ́lé sí lóyìnbó lè rálé sí lóyìnbó tí mo lè di bílíọ̀nìà tọ́mọ mi lè lọ one of the best school tí mo lè kọ́lọ́pàá kọ́ máa gáàdì mi kiri pé tó bá ti ń pààyàn bẹ́ẹ̀ kò lè dọ́dọ̀ tèmi bá ti ń kidnap yàn àwọn ọlọ́pàá ló ń gáàdì mi ló ń gáàdì ìyàwó mi wọn ò lè débi tí mo wà wọn ò bá tiẹ̀ pa millions of my people kò yẹ tó kàn mí jẹ́ kí conscience wọn pẹ̀lú Ọlọ́run kọ́ dọ́dọ̀ Ọlọ́run kọ́ ló bọ́ Ọlọ́run ṣe but àwa tá a bá bẹ̀ fi ìpè bẹ́yà a fi pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ ká kú òun bẹ́ẹ̀ ni kò yẹ ká wà nínú àwọn ọ̀dọ́ àwọn tó wà yìí
ẹ jẹ́ ká continue pẹ̀lú iṣẹ́ tiwa but a ní right àti force anybody go support nǹkan tá à ń ṣe. We can only talk to them. We can only let them know the reason why. Ẹ má bínú pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa sọ òyìnbó láàrin ẹ má bínú torí pé ìgbà míì mi oyin ẹ wà pé Oǹdó láwa. Àwọn kan tẹ sọ pé Yorùbá Oǹdó ti wá pé Yorùbá wa ò gbà tá à lè sọ Yorùbá Ìbàdàn tá à lè sọ ti Ọ̀yọ́. Ẹ ká sọ Yorùbá tá a bá lè sọ ẹ ká máa sọ lọ. So kí mò ń sọ lọ́wọ́ ni pé àwa kan mọ̀ pé ó yẹ ká kúrò ní ìlú Nàìjíríà. Ó yẹ ká ní Yorùbá nation tiwa. Àwa tí yẹ pé àmọ̀pá ní conscience àti pé wọ́n pé ìyà tó ń jẹ àwọn èèyàn wa yìí kò yẹ kó máa jẹ wọ́n. Tá bá ní Yorùbá nation tiwa àmọ́ nǹkan tá lè gain. Àwọn bá ṣe máa ṣe ìlú wa tí ìyà ní máa jẹ àwọn èèyàn wa. But àwọn kan wà tẹ́ pé láàrin Yorùbá wa yìí náà ni tẹ́ pé wọ́n ta rí yẹn wọ́n mọ òótọ́ ọ̀rọ̀. Bọ̀ torí pé ìyàwó wọn jẹ ń bẹ̀ ọmọ wọn jẹ ń bẹ̀ immediate family wọn jẹ ń bẹ̀ wọ́n lè fly wá sí òyìnbó anytime wọ́n ní private jet tó bá sick wọ́n ní wọ́n jẹ́ nígbà wọ́n jẹ́ ń lo hospital Nigeria London America Dubai everywhere all the best hospital in the world wọ́n lè lọ so wọn ò tiẹ̀ kíá pé ìyà ń jẹ àwọn yẹn ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ wọ́n bọ́ lọ́hùn pàdé ńbẹ̀ gbogbo alájẹ gbèsè kù àwáyé máa lọ sí láyé tó bá dé lóhun gbẹ́kúdè tó bá dé stage kan wọn ò ní kọ́ ẹ kí wọ́n fún ẹ lọ gbẹ́kúdè ló ní ẹ̀hún kó ló já dànù. Bàbá kan sọ fún mi bàbá ló jẹ́ fún mi bàbá mi ní àkàn báyìí wọ́n ní ọmọ mi máa lọ kí wọn the last time wọ́n ní ọmọ mi wọ́n ní ìgbà tí wọ́n gbàdúrà fún wọn pé èèyàn á pẹ́ láyé ọmọ èèyàn á pẹ́ láyé bàbá yẹn ní àwọn mọ̀ pé èpè náà ṣe kí ló fà ní pé tí bàbá ti dàgbà bàbá tí mo sọ is over 100 years wọ́n ìwà láyé but a lot of what happen ní surrounding wọn láìkẹ́ ikú òde wá bàbá yẹn rìn kí bàbá yẹn ṣe gbogbo ẹ̀ kiri o bàbá ò láì kan tó àbùn wọ́n ní ọmọ pé ìpè náà ṣe fún mi pé àwọn apẹ́rẹ́ wá ṣe gbogbo ẹ̀ àmọ́ ní dáàdì kò ní kò rí bẹ́ẹ̀ wọn kò rí bẹ́ẹ̀ bàbá ń gbàdúrà káwọn lọ but ọlọ́jọ́ ò tí ì dé kí ni mo ń tọ́ àti sọ pé kò sígbà tí má kú ní kú ọjọ́ kan gbogbo náà làwọn jẹ gbèsè kú àmà lọ lọ́jọ́ kan àti wọ́n tí ó wà nínú àṣírọ̀ lẹ́nìí tí ò kí àgbéyà ikú pa àwọn kan bì kan tí ò kí àgbéyà wọn bẹ́yàn kan lórí bì kan bóyá mínísítà ni ẹ bóyá gọ́vnà ni ẹ tí ò kí àgbéyà jẹ àwọn èèyàn ẹ tí ò kí àgbéyà wọn lé àwọn kan kúrò lórí ilẹ̀ wọn tó ń lè lọ sóko bí tó ti nǹkan tó ń ṣe nǹkan ọ̀gbẹ́ wọn tó ti ń jẹun tó fi ń jẹun tó ń lé wọn kúrò bẹ́ẹ̀ tó ń lè débẹ̀ tí ò kí àpá wọn gbogbo wà ní pàwà pé ò kí àròjẹ̀rí iṣẹ́ burúkú tá à ń bú yín ṣe tó sọ̀rọ̀ sókè tó dẹ̀ ń sọpọ́ọ̀tì the evil government pé kékan continue ó kú ẹ̀pọ̀ lọ́lọ́run but àwa kan mọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kí mo wá ń try ìtọ́lálẹ̀ yìí ni pé èmi ò ní fẹ́ ká wà bí ọmọ tó lẹ́kọ̀ọ́ èmi ò ní fẹ́ ká wà bí ọmọ ọ̀tá èmi ò ní fẹ́ ká wà bí hooligan tàbí wú àwọn ìsọdọ̀ wa pé ká máa jẹ́ kó realize the reason why pé kò lè work Nàìjíríà ò lè work tí wọ́n fẹ́ kí bẹ́ẹ̀ ṣe ń sìn
kò wá láti wà bí ọmọlúwàbí ó láti fún mi gbogbo àwọn nǹkan tí mo fi pé nǹkan mi tí mo fi pé ó dá tí mo dẹ̀ mọ̀ pé ìbàjẹ́ ni mò ń ṣe ó láti proof ẹ̀ fún mi in a respectful way kí pé bí hooligans way pé kíní kan bí ṣe bí ọmọ ta tá a bá ń ṣe bí ọmọ ta tá a ṣe bí ọmọ tó ń lẹ́kọ̀ọ́ tá a ń sọ̀rọ̀ ságbà anyhow tá a ṣépè fọ́ba tá a lè gbò fún yòòyè tá a bá wọn sọ̀rọ̀ anyhow tá a ṣe gbẹ́kọ̀ àwọn tó yẹ kó wá bá wa tó yẹ kó rí sí pẹ̀lú wa tá a bá ti yẹ pé a fẹ́ bá wọn sọ̀rọ̀ wọn dé nílé sísí wa. Can we do it alone? We cannot do it alone. I need àti bá a lot of people sọ̀rọ̀. I need àti gather a lot of people kó support nǹkan tá à ń ṣe yìí. A lè dá nìkan ṣe. Mo rí gbogbo nǹkan tó wá pèlè sí Facebook lẹ́yìn mẹ́ta ìtúnú mi ò dùn sí. Especially nǹkan tí brother mi Koiki sọ fún ọba kìnìún yẹn bá láti sọ òótọ́ ọ̀rọ̀ ká má sọ òun. Tó bẹ́ẹ̀ bọ́ba yẹn ọba lè ní kan tó ṣe tó bẹ́ẹ̀ pé lóòótọ́ lóòótọ́ ní ọba yẹn sọ̀kọ́ tó sọ máa padà sórí ọba yẹn sìn àwa ò sí nínú position mi pé a lè bọ́ bá sọ̀rọ̀ ẹni ha ọ̀bẹ yẹn láyé ọba aláké tó bá ṣe mo máa sọ ẹgbọ́n mo máa bá wọn sọ̀rọ̀ ń sìn ẹ máa gbọ́ ń sìn tó yẹ kó lè tọ́ ni ọba aláké sọ̀kọ́ tó sọ oníbà àti máa sọ fún ọba aláké a lè threat anybody. Ní sí níbi tí wọ́n máa threat anybody. Alágbára kan sí láyé Olúwa lálágbára. Àwa ò ní support yọ̀kan tó máa threat ẹni ọba kankan tó máa threat ẹni individual kankan. Tó bá wù wọ́n kó support tó bá wù wọ́n kó má support we know we are the majority. We know we are the majority. A máa ṣe bí ọmọlúwàbí àti máa wúwo lọ́rọ̀ bíbò sọ́dọ̀ wa ni tá bá ń ṣe bí hooligans tá bá ń ṣe bí ọmọ ọ̀tá tá a ṣe bọ́n tí ò lẹ́kọ̀ọ́ tá a ṣe bọ́n tó ń bí láti léèrè wọn ní tẹ̀lé wa wọn ní wá bá wa ẹlòmíín jókòó ó ń wò wá ń sìn ó bá ṣe ń ṣe ó nífẹ̀ẹ́ sí nǹkan tá à ń ṣe yìí but a wò pé àwọn tí mo fẹ́ lọ bá dòwò pọ̀ yìí ṣé àwọn yìí ṣé wọ́n ní mánà ṣé wọ́n bí wọn láti lè ṣe wọ́n lẹ́kọ̀ọ́ ṣé a lè bá wọn lè dòwò pọ̀ ṣé a lè bá wọn dòwò pọ̀ tágbára bá dánwò àbúrò yìí kí ni wọ́n fẹ́ ṣe pẹ̀lú agbára yẹn so a gbọ́dọ̀ wà very careful pẹ̀lú approach wa gbogbo agitator mo bá sọ̀rọ̀ ń sìn ẹ jọ̀ọ́ mo fún wa bẹ̀ wá ẹ jẹ́ ká wà careful pẹ̀lú bá ti ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká wà careful pẹ̀lú bá ti ń sọ̀rọ̀ a lè máa sọ̀rọ̀ anyhow tó bá wù wọ́n kó tẹ̀lé wa ó bá wù wọ́n kó mọ́ tẹ̀lé wa àwa mọ̀ pé àwa ni majority àwa youth are majority àbọ̀dọ̀ pé bí àwọn akúndẹ̀ lọ́pẹ́ afẹ́ gba pé àwọn ọ̀dà lọ́pẹ́ pé gba Yorùbá nation sí ní ìlú Nàìjíríà sí youth ló pọ̀ jù and majority of the youth all the support the country à ń ṣe kí la tún need àwa ṣe bí àwọn màmá ló bí wa ṣe bàbá ló bí wa ṣe bá aláàbúrò alẹ́gbọ́n àwa la máa wú wọn gbókè ibi táwa ń lọ lélẹ́yìí ẹ support the country à ń ṣe tó bá wu àwọn tó pé àwọn ní elite yẹn kò support kọ́mọ̀ support no we need them but báwo kò support wa báwo kò support wa we are the majority bá a mọ̀ pé àì máa já gbogbo wọn àì máa dá wọn sí méjì pẹ̀lú ọgbọ́n wa a máa já wọn sí méjì tó máa support wa but wọ́n rí wọn gbọ́dọ̀ rí wa bíi pé èèyàn tó mọ̀ nǹkan tó ń ṣe wọ́n gbọ́dọ̀ rí wa bí ọmọlúwàbí wọ́n gbọ́dọ̀ rí wọn tó lẹ́kọ̀ọ́ wọ́n gbọ́dọ̀ rí wa pé tó tágbára bá dọ́wọ́ wa pé a lè perform dáadáa àní ṣe mọ́ tó yẹ pé tágbára bá dọ́wọ́ wa àmọ́ àwọn arrogant àmọ́ àwọn báwọn sọ̀rọ̀ anyhow àmọ́ àwọn ìwà tí ò yẹ kó bí ọmọlúwàbí ẹjọ́ tọrọ lọ́hùn gbogbo agitator ni mò ń bá rí lálẹ́ yìí gbogbo ẹni tó ń sọ̀rọ̀ pẹ̀lú ẹni tí ò sọ̀rọ̀ pàápàá gbogbo àwọn tó ń lọ kiri ẹni tó bá ti sọ̀rọ̀ bá anyhow kì í ṣe ara wa tó bá fóun pa anybody kì í ṣe ara wa ẹni bá fi lọ attack anybody kì í ṣe ara wa. Oni yẹn ń gbọ́ lálẹ́ yìí anybody tó bá threat anybody kì í ṣe ara wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká má threat anybody àwa la mọ wọ́n tó àwọn àwa la nìkan máa fi sùn wọn sọ́dọ̀ wa pé tá a máa fi hàn wọ́n pé ọmọlúwàbí ni wọ́n ọmọlúwàbí ni wá
nàìjíríà yìí ò ń ṣe nàìjíríà tó yẹ ká dúró sí mọ́ tó bá ti yé wọn á jẹ́ kó yé wọn bọ̀ kì í ṣe pé ká bá wọn sọ̀rọ̀ anyhow jẹ́ pé mo ti sọ tipẹ́tipẹ́ àti Ọọ̀ni o àti bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò o àwọn nǹkan tí mò ń sọ tipẹ́tipẹ́ ilé yìí pé we cannot talk to them anyhow we have to be very careful ẹ má jẹ́ kí social media sọ wá di nǹkan ẹ má jẹ́ kí fame sọ wá di nǹkan mo fúlùwà bẹ̀ gbogbo wa pátápátá fame is nothing. ẹ má jẹ́ tó pé a fẹ́ gba Oòduà ká bọmọlúwàbí wa jẹ́ ẹ jẹ́ ká wà careful pẹ̀lú approach wa ọmọlúwàbí ni wá gbogbo ọmọ Oòduà nílòkó ọmọlúwàbí ni wá ẹ ká dúró lórí ọmọlúwàbí yẹn à ń ṣe hooligan ẹ gbọ́rọ̀ mi dáadáa gbogbo àwa tá a pariwo Oòduà yìí kó lè dá fún wa ni pẹ̀lú àwọn ọmọ wa ká lè numi lójú wọn ni bò kì í ṣe pé à ń ṣe ọmọ tá à ń ṣe hooligan ẹni tí ò bá tẹ̀lé wa kó má tẹ̀lé wa it's not by force kì í ṣe by force a lè force anybody kó support Oòduà ẹni tó bá fẹ́ lọ́mọ ọmọ Yorùbá tó bá fẹ́ ni a sọ fún wọn pé àtìkò ti tó ẹ wo orísun àfi kúrò láfẹ́ máa lọ tẹ́ ẹ̀ bá dẹ̀ gbọ́ ẹ̀yin lẹ mọ̀ àwa tó fẹ́ máa lọ tiwa àdẹ tábàdà àṣekùn tó jẹ́ pé tó ń àfẹ́ ìdíkọ́ tá à ń ṣe bá ti máa bá wọn sọ̀rọ̀ ó yàtọ̀ a máa bá wọn sọ̀rọ̀ níwà ọmọlúwàbí ni dádì nǹkan tẹ́ ẹ ṣe yìí ò kò tẹ́ wa lọ́rùn báyìí ni mọ́mì ó lè kò tẹ́ wa lọ́rùn báyìí ni ẹ jọ̀ọ́ mo ń bẹ̀ gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ mo ń bẹ̀ wá ní torí pé kò sí ẹni tó ní right àti lọ sórí platform ìgbìlọ̀ control nǹkan tó wá sí lórí platform ẹ̀ but tá bá gbé kámẹ́rà síwájú tá bá ti rí àwọn viewer tó wà wájú wa ẹ má jẹ́ kí viewer jẹ́ ká máa nǹkan tá à ń ṣe mọ́ tá máa ń hẹ́ẹ̀lì pé David Hamilton kí n dùn mí náà dùn kí má yẹra kí má mọ̀ kí mo ṣe ń hùwà kí má wà ìparun mọ́ ń lọ yẹn olùwà má yẹ ká parun kí má yára mi brain tó bá délẹ̀ tán dúdú ẹnìkan ló máa dì ẹ yẹ ká fi ọmọlúwàbí ẹ yẹ ká fi sí gbogbo nǹkan tá à ń ṣe anybody tó bá ń threaten ọba tó ń threaten ìjòyè tó ń gbọ̀ngàn tó ń threaten anybody kì í ṣe ara wa threaten anybody force anybody force anybody ẹni tó bá fẹ́ ni ló máa support ẹni tí ó mọ̀ pé ọmọlúwàbí lòun tó bá rí pé ìyà ń jẹ àwọn èèyàn òun tó bá rí pé tó mọ̀ pé ẹ̀mí Ọlọ́run gbénú tó rí pé ìyà yìí pọ̀ jù á support nǹkan tá à ń ṣe torí pé èṣù wà nù Sátánì wà nù gbèsè ayé ẹlòmíì tí ò rí pé ìyà ń jẹ wá ẹ jẹ́ ká filẹ̀ kí òun pẹ̀lú Ọlọ́run ìdájọ́ wà lọ́run láàrin òun pẹ̀lú Ọlọ́run tí ò rí pé ó yẹ àkókò tí tó yẹ kí ọmọ Oòduà máa lọ ẹ jẹ́ ká filẹ̀ pẹ̀lú Ọlọ́run mo tẹnu mọ́ mo mọ̀ ní majority ọmọ Yorùbá ní lóko káàkiri àgbáyé wọ́n support nǹkan tá à ń ṣe yìí o wọ́n support nǹkan tá à ń ṣe yìí o bọ̀ ẹ jẹ́ ká fi ọmọlúwàbí ká fi sí ẹ má jẹ́ ká ṣe bí ọmọ tán ò lẹ́kọ̀ọ́ ẹ má jẹ́ ká ṣe ọmọ tán ò bí láti ilé eré kò sí anybody tó ní right be your agitator or anybody who you are to force somebody to support Oòduà nobody have the right choice wọn ni we are not force anybody choice wọn ni either they like it or not àwọn olómọ táwọn fẹẹ dúró ní Nàìjíríà kó wà nbẹ kó remain sí Nàìjíríà nbẹ but Olúwa sọ pé Oòduà yìí àgbà lọ́tún lósì ni bí Ifá sọ̀rọ̀ Ifá sọ pé a máa gbà á bí Aláàfáà sọ̀rọ̀ Aláà máa gbà á bí wòlíì Aláà máa gbà á Olúwa ti ọdẹ nìkan a máa gbà á a máa gbà á Olúwa fi àṣẹ sí
àṣẹ ti wà ní èkó ó ti gbé a máa gbà á tí n bá tẹ̀ fẹ́ àwọn tó bá tẹ̀ ń gbàdúrà ká má gbà á tí wọ́n bá fẹ́ rí tí wọ́n bá fẹ́ mọ̀ àsìkò yẹn àwọn ni ò ní sí mẹ́pàá tí wọ́n fẹ́ gbà á ní ìdàdí fọ́ọ̀sì wọn àwọn ni ò fẹ́ di part of nǹkan dáadáa àwọn ni ò fẹ́ sí part of nǹkan dáadáa àádẹ́ fi wọ́n lẹ̀ àádẹ́ gbà lẹ́yìn wọn àbí ẹni bá sọ pé ẹni rí gbà tó yẹ kó mí ìyẹn látọkùnrin wájú tó ń work against Yorùbá nation pé àní rí gbà àádẹ́ gbà lẹ́yìn ẹ̀ olùwádìí yẹ ká gbà lẹ́yìn ẹ̀ àṣepè fún wọn àbú wọn wọ ẹnu àwọn ní gbófo but ní right àti force anybody pé tó o bá ti support wa you are enemy you are this you are doing gun you are going to see gun but nobody have the right to attack anybody pé tó o pé o support Oòduà. If you do that o kàn ṣe for your own kini tó bá délẹ̀ tán ìwọ fún ìwọ nìkan ló máa fún ẹ kó nobody mo tún sọ kò sẹ́ni tó ní right àti force anybody to support Yorùbá nation it's their choice láti mú ìgbó pé ìgbó tó ń ṣe yìí o ìyá jẹ àwọn èèyàn mi ò fẹ́ support ẹ̀ ká jọ ṣe a lot of people fẹ́ support ìgbó tá à ń ṣe yìí but wọ́n ń wo bá ṣe ń ṣe wọ́n wo àwọn tó wà ń bẹ̀ wọ́n wo àwọn kálíbàbù tó wà ń bẹ̀ wọ́n wo kálíbàbù tó campaign fún bá ṣe ń ṣe wọ́n ìdúró ìwọ́n lẹ́wọ́n báyìí tẹ́ pé Nàìjíríà ti sú wọ́n fẹ́ support wa but wọ́n fẹ́ rí àwọn tó ń jáde sọ̀rọ̀ wọ́n fẹ́ rí àwọn tó kó wà behind wa wọ́n rí gbogbo ẹ̀kọ́ tó support but àwọn ìbẹ̀rẹ̀ sí ṣe bí ọmọ ọ̀tá tá a ṣe bí hooligans báyìí tí ò lẹ́kọ̀ọ́ they will not support us. tábàtì ẹ̀wà ní anything tábà ní anything pé a ní anything tá a ní jagunjagun tá a ní gbogbo ẹ̀gbá kankan mẹ́lọ rárá yé a gbọ́dọ̀ wà very careful. Yes, lóòótọ́ inú bí àwọn boys but àwọn àti àwọn pé no báyìí kọ́ wa ti máa ṣe báyìí kọ́ la máa ṣe a lè ṣe in a violent way báyìí máa ṣe eléyìí ká lè máa gbà ní ìlú ìjà ń bí tí Great Britain tèmi wà lẹ́nu yìí o tèmi dẹ́ enjoy lẹ́nu yìí wọ́n ṣe referendum wọ́n ṣe gbogbo ẹ̀ ní Scotland their former prime minister ó vote against ìlú ẹ̀ Gordon Brown pé no to remain wọn ò sọ the enemy wọn ò gbébọn sí lórí wọn ò pa wọn ò sọ the enemy choice tiẹ̀ nìyẹn choice tó make nìyẹn pé òun ìfẹ́ dúró lára Great Britain o kò sí enemy wọn. Majority of their minister majority of àwọn ọmọ ìlú wọn majority vote pé àwọn fẹ́ kúrò ní Great Britain that is their choice. Nobody has right to impose a choice kò impose Oòduà lọ́kẹ́ kò impose enemy lórí pé because you believe in Oòduà if you don't believe in Oòduà you are enemy you are this going to kill you I'm going to attack you nobody has the right to say so nobody. If you are doing so what about saying you are judging for yourself. To buy the electron, when government, no Yoruba will support you. Nobody will support you. Nobody will support violence. A gbọ́dọ̀ ṣe nǹkan pẹ̀lú bí ọmọlúwàbí. Ẹ jọ̀ọ́ mo fún wa bẹ̀rù gbogbo àwọn tá à ń sọ̀rọ̀. Ẹ má jẹ́ kí viewer anything fame kó bá jẹ́ ká ọmọlúwàbí lọ́wọ́ wa mo fún wa bẹ̀ gbogbo àwọn tá à ń sọ̀rọ̀. Àwọn gbogbo àtàn sọ fún Oòduà a nífẹ̀ẹ́ Oòduà inú dáfẹ́ ń sọ yó ẹ jẹ́ ká fi mẹ̀lọ́mẹ̀lọ́ ẹ jẹ́ ká fi ṣe ẹ rí i pé àmọ́délẹ̀ ilé ìlágbára Ọlọ́run. Now tí bàbá Aláké wá sọ pé ogun amadógun lẹ̀ ìyẹn tí ẹ pé lọ́tọ̀ bàbá Aláké sọ bẹ́ẹ̀ bàbá Aláké bàbá ẹbí you are a former military officer you serve under this present regime. Daddy, bá bèrè pé with nobody want war ibi mo fúnra wa bí mo parí pé mo ṣogun ogun àfogun
bọ̀ kí ló fa kinní yìí kí ló fà á tí àwọn èèyàn wọ́n sọ pé wọ́n fẹ́ kúrò lára Nàìjíríà kí ló lè fà á ń fẹ́ kí àdírẹ́sì bẹ̀rẹ̀ dádì nítorí pé bóyá ti sáà fún dá Buhari rí kẹ máa rí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì ṣe tí yóò dá ọ̀gá yín Buhari ló wà lórí ètò sáà fún dá wọn rí ọ̀gá yín náà ló wà ń bẹ̀ yìí but at the same time dádì kò sẹ́ni tó wógun àwógun àgbàdúrà ogun bòdó yẹ kẹ wò pé there is something wrong somewhere tó lè máa kọ́ sí kíní wọ̀nyí tàbí tó gbé kúrò lára Nàìjíríà ó yẹ kí o bá lè máa àdírẹ́sì kan yẹn ẹ má jẹ́ ká hide wọ́n dá kíní yẹn pé bóyá kò sẹ́ni tó fẹ́ dógun lẹ̀ àgbàdúrà ogun wọ́n ní ìbẹ̀rẹ̀ jalamọ́ àmọ̀ parí ẹ̀ kò sẹ́ni tó mọ̀ parí ẹ̀ dádì mo fẹ́ kẹ́ wò ó pé kí ló fà á tí àwọn ọmọ mi sọ pé a fẹ́ kó Nàìjíríà àwọn táwọn sọ àtọ́ká fẹ́ dógun lẹ̀ àtọ́ká fẹ́ jagun kò sẹ́ni tó gbàdúrà ogun ìgbà yẹn jẹ́ ká wò ó pé kí ló fà á ná tí àdírẹ́sì bẹ̀rẹ̀ dádì afẹ́kẹ́ bá wa àdírẹ́sì gbogbo bẹ̀ wọ́n ẹ má dùn pé bóyá ẹ mọ President Buhari rí bẹ́ẹ̀ sáfúndà President Buhari rí bẹ́ẹ̀ nínú nǹkan bẹ́ẹ̀ kẹ́ máa bẹ́ẹ̀ fẹ́ support gbogbo tó ń ṣe gbogbo gọ́ọ̀mẹ̀ntì yẹn náà mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì yìí ó ti fail Nàìjíríà safe mọ́ Yorùbá fúnra rẹ̀ ẹwu bọ́ ṣe pa á lọ́mọ bẹ́ẹ̀ bọ́ ṣe gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ ẹ bá wa address gbogbo eré àwọn yẹn ẹ bá wa address gbogbo eré àwọn yẹn àní right yẹn láti force ní pé kẹ́ support bóyá Yorùbá nation àtọ́ka aláfẹ́kù ilẹ̀ Yorùbá ni afẹ́kù Nàìjíríà ni àtọ́ka afẹ́ dógun lẹ̀ kò sẹ́ni tó gbàdúrà ogun ò dẹ̀ ní dé lágbára Ọlọ́run àní jagun ká tó gbà lágbára Ọlọ́run torí pé àwọn tó ń gbà míì ọ̀hún jagun náà rí gbà ogun ò ní dé lágbára Ọlọ́run ìrọ̀rùn láwọn fi gbà á but ẹ wò ó náà pé ẹ jẹ́ kẹ́ ẹ rò pé kí ló fà á ìwọ̀n múlẹ̀ kò mú ẹ̀sẹ̀ kẹ́ bá gọ́ọ̀mẹ̀ntì sọ ni pé àwọn ọmọ wa tó ń sọ̀rọ̀ yìí o ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì o ẹ jọ̀ọ́ o ẹni gbogbo táwọn ọmọ yìí sọ ẹlísì nípa táwọn ọmọ yìí sọ o wọn náà fẹ́ kó lára Nàìjíríà kí ló fà á tó wọn fẹ́ kó lára Nàìjíríà ọmọ Yorùbá ìlú mi tó wọn fẹ́ kó lára Nàìjíríà yìí kí ló fà á náà fẹ́ kó lára Nàìjíríà tó fẹ́ pé àwọn ìjọ Nàìjíríà mọ́. kí ló fà á so ẹjọ ẹ bá wa àdírẹ́sì bẹ́ẹ̀ dáàdi wa and then bí a ṣe ní right àbí force anybody kó support Odùduwà kínní bẹ́ẹ̀ náà ni gómìnà wa tí mo fẹ́ràn Akérédolú l'Ondo state làwọn náà ní right àti impose lé wa lórí pé Yorùbá Ondo state remain part of Nigeria àwọn náà ní right yẹ láti sọ bẹ́ẹ̀ everybody ní choice tiẹ̀ láti make ẹ̀yẹ ká ṣe referendum ìgbóni mo ẹ̀fẹ́ kí n bọ́ lẹ́nu ní pé ẹ̀yin federal government o Yorùbá làwọn fẹ́ lọ ẹ̀yẹ ká call for referendum nílẹ̀ Yorùbá kí gbogbo ọmọ Yorùbá jókòó ká ṣe referendum pé ṣé àìfẹ́ jẹ́ Nàìjíríà àbá àjẹ́ Nàìjíríà mọ́ ṣé afẹ́ ní nation tiwa tá à ń pè ní Yorùbá nation kí ṣe pé ẹ̀yin wádìí lọ́sàn-án pé Ondo state will remain part of Nigeria ní right ẹ̀ sáà má bínú my governor ṣé àwọn tó mọ̀ láìkí lẹ́yìn tó mẹ́ta adẹ̀yìn support yín àìsọ̀bọ̀ àìmọ̀pọ̀ ọmọlúwàbí ni yín but ẹ má gbé yẹn wá ní right láti impose lé wa lórí báwa náà ṣe ní right ká tó pé ẹ gbọ́dọ̀ kúrò Nigeria by force olùkàkùn ní choice ẹ̀ ó dẹ̀ ní right tiẹ̀ ẹ bá sọ pé ẹ̀yin federal government o mo pẹ́ pẹ́ enter the police Abuja àwọn ọ̀rẹ́ yìí ló wà l'Abuja enter the police wọn ẹ bá pè wọ́n pé àwọn ọmọ Yorùbá tó bá wọn fẹ́ lọ o majority Yorùbá bóyá àwọn kékeré kan nínú Yorùbá tó bá wọn fẹ́ lọ àwọn tí ẹ pọ̀ àwọn kan tó fẹ́ wà lókè òkun ni or they are tiny minority tí ò tí ẹ tó wọn kan tó wà lókè òkun
wọ́n làwọn fẹ́ kúrò náà fẹ́ kúrò Nàìjíríà ẹ ká tẹ̀ put it to vote náà bóyá wọ́n ní supporter bóyá wọ́n ní supporter ẹ ká lọ sí referendum Mr. President ok ẹ̀yin senator mi gbogbo senator from Ondo State ẹ lọ bá àwọn senator láti Ọ̀yọ́ State sọ̀rọ̀ ẹ lọ bá àwọn senator láti Ògùn State sọ̀rọ̀ ẹ lọ bá àwọn senator láti Ọ̀ṣun State sọ̀rọ̀ ẹ lọ bá àwọn senator láti Lagos State sọ̀rọ̀ ẹ sẹ́ni bílíọ̀n tí ẹ lọ sẹ́ni bílíọ̀n tí out of Senate kẹ́ bèrè pé kọ́njẹ́ congress wa káyé referendum bóyá àìfẹ́ di part of Nigeria or not tó tó pé ẹ jẹ́ gómìnà ẹ ṣe yẹn o bàbá mi ẹ ṣe yẹn o tó tó pé ẹ jẹ́ gómìnà does not give you audacity to say pé Ondo State will be part of Nigeria no disagree pẹ̀lú minister you don't have the right ẹ lè post wa lórí èmi believe ni o mi lọ pé mo right o that's my belief I may be wrong mo believe pé majority of Ondo people or let me Ondo State people would prefer to leave Nigeria to be under Yoruba nation. That's my belief. Me talking right, but you can put it to vote, sir. Be I'm right. Báwa ò ṣe ní right láti impose anybody lórí go support Yoruba nation. Lẹ́yìn náà ní right láti sọ pé Ondo State remain part of Nigeria. You don't left your pasa. You don't have the right. Ó gba gbogbo ẹnu mi ẹ má bínú mo ìlóyà sí bóyá my governor ẹ ti ṣe àwọn nǹkan lẹ́yìn mẹ́ta ẹ ti ṣe nǹkan tí mo like ṣe ń gbọ́rọ̀ mi ẹ ti ṣe nǹkan tí mo like but ẹ má tún bàjẹ́ yóò báyìí like yín sí ẹ má tún lọ bàjẹ́. I can just sit down somewhere and say Ondo State will be remembered because you are a governor. She had to vote. Okay, for example, let's say, I don't think you need the approval of federal government now. For that, when you're a lawyer, You are once, you are independent, so you stand the Synod of Nigeria. But believe me, you can even do it in your state. You can go to your National Assembly, okay, small kidney state to Alason, a part LOC Assembly, can they see a small referendum within Ondo State? I can test the opinion of everybody. Táwọn sọ pé yálẹ̀ ni o pé a fẹ́ kó lọ Nàìjíríà ṣé Ondo State ready àti lọ or the part of Nigeria mo tún ẹ̀ ó kùn sí yín o Gómìnà Akérédolú I would like, honestly, I'm your press secretary. If I know the number, I'm going to call him. My life by so. Can you also be very interviewing? Come on, Yoruba, little cocoa, question lawyer, come down one by one. To my brother, me, get to Wally, or can get in touch with me. Can they say small referendum? Don't those states come, catch, artists or Bogo State Tokun, the first state Toku, first state Toku, first state Toku, Nibo, Southwest. She state is in come, and she's small referendum. But I'm afraid, to the majority among those states, which I believe, they are this opinion poll Latini, majority over Nigeria. They want to have their own nation, called Yoruba nation. They don't want the part of Nigeria anymore. They are tired of Nigeria, but Nigeria is not working. So, Tabashayan, yeah, you have the right to come out, address the nation, address the states,
or address the nation. Tell us, kẹsọ fún àwa tá à ń sọ̀rọ̀ àwọn tá à ń agitate fún Yorùbá nation pé ẹ keep Yorùbá nation ní sọ̀rọ̀ yẹn o. Ondo State is not going to be part of it. A ti ṣe referendum within the Ondo State, free and fair election referendum. Majority of wọn tó wà ń bẹ̀ wọ́n làwọn fẹ́ kó wọ́n làwọn fẹ́ be part wọ́n làwọn fẹ́ wà part of Nigeria. Tẹ́ bá ṣe yẹn èmi tí mo wá lọ́dọ̀ Ondo State yìí màá gbẹ́ni mi dákẹ́ màá sọ pé mi ò ṣe kíní mọ́ pé àwọn èèyàn mi o wọ́n làwọn fẹ́ remain bọ́ọ̀ ẹ̀ ṣe yẹn sá ẹ kò jáde ẹ kò sọ pé Ondo State ẹ má yẹ kí Ondo State ẹ má yẹ kí àwọn Ondo State kan bínú sí yín o. Ọ̀gbẹ́ni Rotimi Akeredolu tí mo fi sọ̀tọ̀ dárúkọ wọn my governor ìgbà tí mo gbọ́ yẹn inú mi ò dùn àtọ́làtọ̀ torí pé àwọn àtàwọn campaign pé anybody máa impose anybody ló lélẹ̀ èèyàn fẹ́ force wa ẹ fẹ́ force Nàìjíríà lé wa lórí aláàfẹ́ Nàìjíríà mọ́ I mean ṣé by force ni aláàṣẹ Nàìjíríà mọ́ ẹ wá fẹ́ force ẹ̀ lé wa lórí tẹ bá ní nǹkan tẹ̀ ń gé pẹ̀lú àwọn tó wà l'Ábùjá ẹ̀yin nìyẹn but majority of people of Ondo State especially thank God fún àwọn àtàtẹ̀ tó wà ní táà sí Nàìjíríà táwọn civilized wọ̀ yìí a rí méjì tí àwọn tó wà ń bẹ̀ tán rí gbogbo secret mi tó sì lọ́wọ́ wà lọ́wọ́ wa ibi dájú wá ní àdẹ̀mọ́ nǹkan dá níbẹ̀ ó yẹ ká jẹ́ one of the best states. Yeah, you are trying your best. Because there's no doubt about that. No doubt about that. Èèyàn gbọ́dọ̀ parọ́. I'm impressed. Pẹ̀lú iṣẹ́ mi tẹ́ ń ṣe mẹ́. Bet èèyàn wá dẹ̀ fún yín ní ọ̀dá títí láti sọ pé ẹ fẹ́ impose lé Ondo State lórí. Lé Ondo State with part of it. Tabako ẹ̀dúkẹ́ ìgbẹ́ ṣe wà mẹ́. Ìwúṣẹ́ tẹ̀ ṣe ara ìjọ dáadáa. Iṣẹ́ tẹ̀ yìí ṣe lọ́wọ́ lẹ́yìn ara ìjọ tó bó ṣe wà lọ́pọ̀ mo ní pé ẹni zì láti ṣe dáadáa fún Ondo State. My governor Ọ̀gbẹ́ni arákùnrin Rotimi Akeredolu ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ má impose lé wa lórí ohun ẹ mọ̀ pé Ondo State yàtọ̀ sí gbogbo state tó kù a máa resist ẹni kò síbẹ̀ yẹ ẹ wọ́n ní má fi nínú ọmọ jẹ Ondo State ní ìlú tẹ̀kọ̀ máa gbé nǹkan yìí kan máa sọ pé náà kẹ́mẹ́fẹ́ ilé yìí kò ṣeé ṣe kò possible. Ẹ rántí pé ìbẹ́ yìí náà wà bẹ́ẹ̀ even bí tí ẹ tó ń pè ní Jagaban of Yorùbá land ó fail l'Ondo State wọ́n pass gbogbo state tó kù but Ondo State how many times wọ́n try l'Ondo State wọ́n fail l'Ondo State wọ́n ti try láti wá impose leader lé wa lórí wọ́n reject it aláàfẹ́ reject ẹ̀ pé àfẹ́ pé no wọ́n lè impose leader lé wa lórí o. Ẹ mọ̀ pé àrùjẹ́ tiẹ̀ Ondo State ní ìlú kan tí èèyàn kan dé akàn ìpòsílẹ̀ wa lórí láíláí ẹ pé àkàwé alájú àwọn civilized àyèlágídí nígbà so kò sí nǹkan lórí ìpòsílẹ̀ wa lórí ẹ mọ̀ pé ẹ̀lì so ẹjọ́ tó lọ́wọ́ gọ́nà mi gbogbo ọmọ Yorùbá láìkín aláìkíṣẹ́ tẹ̀ ń ṣe ẹ̀yìn tó dáa mo I'm telling you pé the last year before the last mark size yín but lately mo wá ríṣẹ́ tẹ̀ ń ṣe mo rí gbogbo àwọn lẹ́yìn nǹkan tẹ̀ ń sọ nípa ọmọ Yorùbá mo wá jẹ́ kí n láìkí mọ̀ gbogbo àṣìṣe yín mo gbàgbé ẹ̀ mo ń support yín bọ̀ lórí ìtẹ́sọ yìí èmi ò gbà yẹn mi ò gbà wọlé mo dẹ̀ believe pé majority ọmọ Ondo State náà gbà wọlé how can you just sit down in your office àkọsọ pé Ondo State ó máa remain part of Nigeria kí lẹ́yìn tó àti ṣe ẹ̀ ń tó àti please àwọn ọ̀rẹ́ yìí tó wà ní Aso Rock I know you are very close to President Muhammadu Buhari but ṣé mọ̀ but ẹ má yẹ ká máa hypocrite nìkan náà ń ṣe yìí ẹ ká sọ̀tọ̀ ẹ ká dúró rí òótọ́ ẹ mọ̀ pé kí ni yóò lè work why are you pretending you know you cannot work and you no gonna work well, why are you pretending to be please Mr. President
kí ló fà á tí gbogbo ẹ̀yin gómìnà yìí tẹ́ ẹ̀ lè ṣe gómìnà Ortom tẹ́ ẹ̀ lè ṣe síbi tẹ̀ the governor of Benue State that gentleman tó wà máa wà tó máa lọ́ra ẹ̀mí fún wa tí wọ́n tí ọwọ́ ayé ò ní ká tí wọ́n ní rí pa ọ̀pọ̀ bó ṣe ń àtáàkì ẹ̀ ọ̀pọ̀ nílò ìdìbò tó fẹ́ pàdánù níjẹta ó yìí come out strong he's the only governor ní gbogbo Nàìjíríà to stand up to these people kí ló ń bà yín lẹ́rù tẹ́lẹ̀ stand up to these people pé no enough is enough ẹ dẹ̀ ń gbọ́ gbogbo wọn ṣe ń lọ ẹ ń gbọ́ threat náà tí wọ́n threat gbogbo wọn lè bá di pé wọ́n fẹ́ gba gbogbo pé Nàìjíríà nílẹ̀ wọn ẹ dẹ̀ tún jókòó kí ló tẹ̀ yín gọ́nà tẹ́ ẹ fẹ́ dúró lórí òótọ́ náà why are you pretending ẹ mọ̀ òótọ́ náà kí ló ṣe yín kódà ẹ mọ̀ pé ọmọlúwàbí ni wá ẹ jẹ́ ká dúró lórí òótọ́ mo sì mọ̀ tó dàbí òótọ́ mà dá láyé yìí o tá a bá dúró lórí òótọ́ a lè délẹ̀ rírí o ẹ ká dúró lórí òótọ́ ẹ̀yin gọ́nà South West gbogbo pátá ó yẹ ká ẹ̀fàṣọ bojú ó yẹ kójú tì yín if Governor Ortom tó wà láàrin wọn tẹ́gbẹ́ náà tó ti wá tẹ́gbẹ́ wọn bí lọ́sọ̀rọ̀ náà díẹ̀ tọ́lọ́kọ́ tó kọ́lé nípa máa pa tó lọ àtáàkì ẹ̀ níjẹta sí náà tó yìí sọ̀rọ̀ tó yìí fèsì wọn tí o rò pé Olúwa ló lẹ̀mí òun tó yẹ kí gbogbo ayé mọ̀ pé náà ìkọ́tẹ́ ìṣe yóò kò dá tẹ̀lé ń gbọ́ nǹkan tó máa yín sọ kí ló dé tẹ̀yìn gbogbo gómìnà South West gbọ́dọ̀ akọjú sí gbọ́dọ̀ kọrí sí gbọ́dọ̀ kọrí sí mo rántí pé Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land tí mo ṣí ìlà fún tí ó máa lọ́ra ẹ̀mí wọn láwọn pè yín wọ́n pè gbogbo àwọn ẹ̀yìn gbogbo gómìnà South West Obama tó báyìí káàpẹ́ ẹ̀ ti gbọ́dọ̀ sí bàbá yẹn lẹ́nu tó ti sọ fún mi pé àwọn pìrì ti wọlé wa ẹ ká wá nǹkan ṣe sí kí lẹ ṣe ẹ dáhùn náà àbí máa yóò pè yín kò pariwo tó oṣù gbẹ tó sọ fún yín náà ẹ dámà yín lóhùn náà tẹpẹ dámà yín lóhùn táìmì ẹ gbogbo àdúrà tó fún yín ẹ bá ti gbọ́ sí àní ti dá wà lẹ́nu yìí o ìkànnì yín gbogbo ẹ̀yin gómìnà wa ìkànnì yín táyín nìkan lẹ́ mọ̀ ìrọ̀lẹ́ jẹ́ nìkan lẹ́ mọ̀ ẹ fẹ́ pílìsì àwọn ọ̀rẹ́ tó wà l'Ábùjá but ẹ rántí pé ọjọ́ kan ẹ gbọ́dọ̀ ń pàdé o kí lẹ fẹ́ sọ fọ́ lọ́hùn tẹ bá dọ̀dọ̀ lọ́hùn bí ẹgbẹ́ ilé ayé wa ṣe gbàtẹ́ wà lé ayé kí lẹ fẹ́ sọ fọ́ lọ́hùn bí ẹ ṣe tí wọ́n bá bèrè lọ́wọ́ yín I was listening to ṣé ọ̀sán yìí ni somebody said something to me nígbà tí ẹ̀dín máa rí bí mo wọ́n wò mo mìírí I love this man olóòótọ́ Nàìjíríà ní ọ̀tá ìlú ẹ̀díkà ni mo ń sọ̀rọ̀ yìí I'm talking about this man this distinguished senator would love man yẹn Senator Ndume ẹ máa gbọ́ gẹ́gẹ́ gbọ́ ọ̀rọ̀ tó sọ mí. Whether you are a Christian or a Muslim, we are leaders in this country. We have a responsibility. God will ask us one after the other. What did you do as a senator? What did you do as a senator? I'm not a pastor or a man, but I'm just reminding us what we know, and maybe that will touch our conscience. You can't start hiding under party or anything. We are leaders that are entrusted by our people to come and speak on their behalf. Not only speaking on their behalf, to do anything constitutional. And we know that why government is there is security and welfare of its citizens. That is not what we do. Mr. President, and we closely took the resolutions, and it's another week now. We cannot continue like this. We have to tell ourselves the truth. We have to stop talking to cameras and then, like more or less
people will start thinking that we are just grandstanding. We should sit down within ourselves and say it as it is and take appropriate actions. Mr. President, if you have any problem with that, allow the Senate to do it. We understand your position. You're in a difficult position. But let me tell you, Mr. President, God will ask you. Wallahi. So, Mr. President, God will ask all of us, but you will be in the front. I will say, I've told the Senate President, maybe that will help me. But that's not a joke. Wallahi, we need to. Enough is enough of this. Enough is enough of us coming here to stand and talk. Even the one I'm saying now, when it will not matter. But it can. This is not the end. The Constitution is clear. It did not limit what we can do. The limit, we have not reached the limit. Let us consider it and see if we have to go further. And you must lead. Because that is what you swore to do. To protect the lives of Nigerians. Yeah, well, that was Senator Udume. Senator Udume is the only senator the more respect was Senator Nigeria. There's now some man, I think from Borno. Ibiti and Boko Haram, Senator Ichua. Senator Udume. Olórí òótọ́ tó máa ń sọ nínú lórí òótọ́ tó máa ń sọ over this old container Senate president wọ́n jẹ́ kó débẹ̀. Wọ́n jẹ́ kó débẹ̀ wọ́n ti mọ̀ pé eléyìí máa àwọn tó bá jẹ́ olóòótọ́ wọ́n nígbà kan débẹ̀. Hausa man ni from Borno. Senator Udume òní dáàmì Jonathan ó sọ pa Boko Haram bá yìí máa parí gbókè ní dáàmì ẹ̀ wọ́n lọ arrest máa yìí wọ́n tì mọ́lé wọ́n lòun ló sọ̀rọ̀ Boko Haram ní dáàmì ẹ̀ ṣé ní olóòótọ́ nílùú Nàìjíríà. And then I asked one of my friends who was a senator then, this senator Udume to arrest you. Much about this senator Udume then. I called that senator to want to serve time any. My senator, wow. Money colleague don't arrest Senator Udume. She don't know for Boko Haram ni. Ki senator to money pay Tunde onírọ́ no pamọ́. Ó jẹ́ ọdún pamọ́ oní gọ́ọ̀mẹ̀ntì bá ti sọ̀rọ̀ tọ́ ní gọ́ọ̀mẹ̀ntì nǹkan tí sínétọ̀ fẹ́ nìyẹn tó fún mi oní ọkọ̀ fẹ́ dìbẹ̀ wọ́n fẹ́ pẹ̀ silent torí pé ó sọ òótọ́ gbogbo nǹkan nípa Boko Haram máa parí Boko Haram gbogbo ẹ̀dá mi àjọ náà dàgbẹ́ mọ́lẹ̀ lọ́tì mọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ síkọ̀ dọ́là ní wọ́n ní wọ́n ṣe fún dọ́là mẹ́ta wọ́n ní wọ́n ṣe fún máa ń sìn ó ti wà ní sínétì ń sìn àdìgbà yẹn kókó sínétì Udume òótọ́ ló máa ń sọ lójoojúmọ́ ó sọ fún wọn ó sọ fún pírẹ́sidẹ̀ntì pé kí ló ń jókòó ṣe mo sì mọ̀ tó ń sọ pé àwọn tí wọ́n rà mí sábà kí lẹ̀ ń ṣe Boko Haram everywhere bá wọn ṣe àwọn sí ẹ̀ka gbọ́ sí tó sọ fún sílẹ̀ pẹ̀lú pé Olúwa á béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo á béèrè lọ́wọ́ ẹ̀ bó sínétọ̀ mélòó nílùú Nàìjíríà tó lè báyìí pé àkànjókòó bíi àkànmá pariwo àwa dúkọ̀ síwájú kámẹ́rà kan lè rí wa sí sínétọ̀ kí la ṣe láti protect àwọn security lè wà fún gbogbo ọmọ Nàìjíríà èèyàn mélòó láàrin wọn èèyàn mélòó ló ń ronú báyìí àwọn gómìnà wa ṣe àwọn gómìnà tó yẹ wá láti South West ibi tí wọ́n ronú báyìí àwọn gómìnà wa ò ronú báyìí ìkànnì wọn kíá ṣẹ́rí ẹ bá lè rí gómìnà ọ̀tọ̀ BJ Wase, how are you? Welcome on board, my brother. How are you? President Moyo, welcome on board. See, ẹ bá lè rí an Hausa man who's from Borno tó lè máa sọ̀rọ̀ báyìí ẹ gbọ́ àwọn senator mi ló sọ̀rọ̀ báyìí. Now ìkó ń bàjẹ́ lọ lójú méjèèjì àwọn gómìnà wa ní South West bí àgbọ̀ ha lẹ́nu báyìí mi tèkó yẹn mi tè gbọ́ǹkan lẹ́nu ẹ̀ rí tọdún ṣe mo gbọ́ǹkan lẹ́nu ẹ̀ rí àti gbọ́ǹkan lẹ́nu wọn tòun ṣe náà gbọ́ǹkan lẹ́nu wọn. Are they not part of Yoruba land Yoruba kìíní ni níbo làwọn wà ṣé ìjàwá náà sáàfù ni ṣé Àbújá náà sáàfù ni àbákálọ̀ ẹ̀lẹ́tì wọn síbẹ̀ ni the only two government tá à ń pè wọn Ìṣèyí Mákindé and Akérédolú àwọn tó kù àgbọ̀ǹkan lẹ́nu wọn ìlú dẹ̀ ń bàjẹ́ lọ ẹ àpín kẹ̀kẹ́ jọ jókòó kẹ sọ̀rọ̀ bíbélì ṣe máa dá bí wọ́n ṣe máa dá yẹ Fáyẹmí sọ̀rọ̀ kan láìpẹ́ jẹ́ pé ó dùn mọ́ mi inú díẹ̀ but àyìn gómìnà tó kù
look at Governor Dume tó ń gbé ìgbọ̀n tó fẹ́ padà nù sínú ọkọ̀ stop ó ń tú àṣírí wọn lọ wọ́n mọ̀ wọ́n táwọn fẹ́ pa bọ̀dẹ̀ yín tó kù ẹ̀dẹ̀ ìjókòó ó ń ba ìlú yín jẹ́ wọ́n pa àwọn èèyàn yín wọ́n ṣe nǹkan yín ẹ̀yin Governor South West ẹ̀dẹ̀ dákẹ́ Olúwa bí yín Ọlọ́run á bí yín bọ̀ tí wọ́n mú gbẹ̀rẹ̀ mọ́ pé impose lé yín lórí ẹ̀ ní right àti impose lé wa lórí pé ìkọ̀dẹ̀ fẹ́ lé ẹ̀ lè pé either we like it or not we must be part of Nigeria no way kò rí bẹ́ẹ̀ láéláé lè ṣe kò jọ àwa la mọ̀ pé tẹ́mọ̀ ọ̀pẹ́ fẹ́ ìkọ́dà ayàn síbẹ̀ ni táwọn ọ̀dọ́ pé ìkọ́dà báyìí la fẹ́ à sọ fún yín pé ìkọ́ báyìí la fẹ́ à sọ pé ìkọ́ báyìí la fẹ́ no kò tẹ́ ẹ̀ ní láti pé kò sí bẹ́ẹ̀ ẹ̀yin ní pé ìkọ́dà fẹ́ ni how can you Gómìnà Akérédolú ọkàn tí lórí kan sí àárín ọjọ́ kan na ẹ̀wọ̀n tó tẹ́lẹ̀ part of Nigeria kí ẹ̀rọ tí ẹ̀ bá yín kí lẹ́ mean by that ṣé ẹ̀rọ kan tó sọ ṣáà àbí ẹkùn sí àṣọ gbogbo tó àpùn gbogbo tẹ́ gbogbo tó ṣé àwọn àtàrọ pé afẹ́pọ̀lá Nàìjíríà yẹn ánímà ni wá àmọ̀kọ́ tá à ń ṣe oríwà ò pé ọmọ àlè Yorùbá ni wá náà kò yé mi ní o ọmọ àlè Yorùbá ni wá àníṣẹ́ àmọ̀kọ́ tá à ń ṣe ànírònú àmọ̀kọ́ àtẹ we don't know anything wọn kọ́ tó àpùn yàrá rí tó bá jẹ́ pé ìyàwó yín ọmọ yín tó bá fọ́ victim wọn náà sọ yìí I'm sure pé ẹni máa sọ pé I fẹ́ the part of Nigeria tẹ́ pé ìyẹn ní pé tálíkà ní bí àwọn tálíkà ní ìtúyẹ́ pé ẹ̀rọ owó sukú ọmọ yín tí ọmọ yín ò lọ jí ọmọ yín máa sick lásán kò lè lọ mo sọ fún yín mo wà ní Nàìjíríà when I still live in Nigeria mo sick mo ní 1,000 naira dání mo dẹ̀ ń kú lọ my neighbor who is my tenant mo dọ̀ pé Tunde why don't you go to the hospital mo ní I can't go to the hospital mo ní I don't like go to the hospital mo ní I like to use agbo irọ́ mo pa mo lówó lọ́wọ́ 1,000 ló wà lọ́wọ́ mi and that 1,000 naira ìgbà yẹn card is 1,000 to register to go to the hospital lẹ́yìn sọ pé ó dẹ̀ pé mo fẹ́ kú mo lè lọ mo sì ọ̀rọ̀ mi gùn báyìí mi ò dẹ̀ lówó mbadọ sutu ma gba wa káàdì lásán ma register card 1,000 tí ní wọn kọ ògùn mi lóògùn ni mi ò tí mo ṣe máa jẹun tí ìròwó di máa fi jẹun ó ní kí lọ sọ sutu bọ mi ò lè mi ojú òjì ẹni tó pé à mi ò lówó ni o mo ní mo prefer àgbo irọ́ ni mi prefer àgbo wọn kan o mi ò lówó ni o Olúwa ló yọ mi o kẹ́kẹ́ máa kú mo ṣe máa kú dànù yẹn ẹ̀mọ èèyàn tó ti kú ni ẹ̀mọ èèyàn tó ti kú bẹ́ẹ̀ lọ Olúwa ló pé mo máa wà láyé mo wà láyé lé ni o bẹ́ẹ̀ pé máa kú dànù máa ti kú dànù bẹ́ẹ̀ pé máa pa mí mo ṣe máa kú nìyẹn pé mi ò lówó láti lọ get proper medical care but tẹ́lifíjú ló bá da tí nǹkan bá da ṣé mo lè sí kí n lóyún sí ni n bá sì kí n lóyún sí ọwọ́ kan ni okay for example ẹ wo mo pè wọ́n pé GP mi láìpẹ́ yìí gbàgbé wọn bẹ̀rù pé corona wọn ó pé GP mi gbà wá mo fẹ́ gba abẹ́rẹ́ corona yìí jọ mo gbọ́ pé wọ́n ti abẹ́rẹ́ tí wọ́n ti gba abẹ́rẹ́ ẹ̀ẹ́dẹ̀ pèmí kí wọ́n gba abẹ́rẹ́ àpè ìmọ̀fẹ́ lọ kó corona o mi ò fẹ́ kú o lápẹ́ GP mi gbàgbé mo pè GP mi pé ṣé wọ́n ti pè mí mo ní wọ́n ti pè mí GP mi pé màá láti dúró ni là ń ok kò ju 2 weeks ẹ̀ ìlú yìí fún ẹ ló pè mí pé kó máa bọ̀ pé mo ti wá rẹ́dì mo ti lọ gba abẹ́rẹ́ tí mo ti gba last week bí ìlú ni ẹ ọ̀fẹ́ ni yẹ pé mo bribe yẹ mo yọ ọkọ ọ̀fẹ́ ni before they do anything wọ́n ti pẹ́ ok ẹ kí n máa parọ́ ṣẹ́rí kílẹ̀rì máa ẹ̀yẹ fọwọ́ bò this àbí kílẹ̀rì House of Commons ẹ̀yẹ fọwọ́ bò ẹ̀bí House of Commons ilé ibi kí ni ìlú lẹ́rì this is my MP ṣẹ́rí ẹ kí n máa parọ́ House of Commons ṣẹ́ bẹ́ẹ̀ that's my MP lẹ́tà tó kọ́ sí mi lé wọ́n máa padà lẹ́tà tó kọ́ sí mi lé kí ló dé bẹ́ẹ̀ kí ló ń bẹ̀rẹ̀ lọ this is my MP ẹgbẹ́ House of Commons ṣẹ́fún olóró àmbẹ́ yìí ojú ẹ̀ lẹ́yìn ẹ̀ that's my MP here lẹ́tà tó kọ́ sí mi lé òye kí n máa parọ́ olóyè wà wájú mi gbé tí reply padà wọ́n fẹ́ ṣe nǹkan wọ́n rà kọ́ bèrè lọ́wọ́ wa ná bó ṣe ṣe ìlú wọn wọ́n yí pé wọ́n kọ́ nǹkan bí wọ́n take action anyhow wọ́n propose wọn kan ló kọ lẹ́tà sí mi pé máa kọ lẹ́tà ní all the time ó kọ lẹ́tà sí mi bóyá mo support bóyá mo support bóyá gbàkan báyìí máa ṣe that's member of parliament ọ̀nàbẹ̀ni NPB member of parliament àbí House of Commons fẹ́lẹ́ rí ni that's their symbol àbí kẹ́lẹ́ rí yẹn
That's House of Commons. That's my MP. God bless you. God bless this country. I'm telling you, wọ́n ṣe nǹkan wọ́n ṣe tani mi ẹ̀rí àwọ̀ mi ni abidúkọ̀ ẹ̀rí ni. Who am I for member of the House of Commons, House of Parliament to write me a personal letter? Do you support this support that, this support that? Can that happen in Nigeria? No, it cannot happen. They will not even ask you before they take action. They will not ask you before they take action. They will not ask you. They will not ask you before they take any action in Nigeria. They won't ask you anything before they take action in Nigeria. They won't ask you before they take any action in Nigeria. They won't ask you. That's your MP asking you a question. Do you want to do this? Do you want to do that? They will ask you. Do you support this? Do you support that? God, honestly, this is God's own country. United Kingdom is God's own country. God will always bless them. I pray for this country any day, anytime. Most of me, ìlú tó ń pèlú yẹn wọ́n yẹn gbé ṣe ìlú dáadáa ni yẹn kí ló ti wúrẹ̀ ọ̀dọ̀ àpò Nàìjíríà kí ló ti wúrẹ̀ ọ̀dọ̀ àpò Nàìjíríà ìlú táwa ìlú tiwa governor will just sit down somewhere they don't care aláàdúgbò sọ pé ìkọ́bá ìlà àwọn fẹ́ ẹ sọ pé ẹ bèrè lọ́wọ́ wa o you don't even ask us pé o sọ pé no this state will remain part of Nigeria how are you sure how are you sure that we won't be part of Nigeria do you ask us do you do any referendum do you ask us about it. How many times has your senator write to you in Nigeria that they are proposing something? That is what they are proposing. Do you support it or not? Do you support it or not? Chairman, ìjọba ìbílẹ̀ tàyíwá mi kó wà ń bí ẹ̀rí mi ti kí n ká mi ti dá padà mi ti kí fílẹ̀ mi ti dáhùn mi máa dáhùn ẹ̀ fi sílẹ̀ kí n má lọ sọ́nù. Shelby, that is the MP, that is the member of the parliament of this country, Great Britain. Right? Shelby, Nigeria, although need that we must. I've got to say Nigeria, the country is not working. We want our Yoruba nation. You don't come by the machine, Yoruba nation to work. You don't come by the machine. Am I right? I want your work. I don't take any decision. Am I right? I'm proposing about you, bye, I'm a carry for them long. You pay, and Capo to go to the concrete. Yes, this one to put it on. No way. Very well. You know what I what I should here. So, we are not going to force anybody to support your band nation. Willingly, never support your band nation. I'm ashamed in a civilized way. We are not going to threaten anybody. You must support your band nation. If you don't vote, you're going to attack. No way. Nobody has the right to attack anybody. Nobody has to threaten anybody. Okay, you must support your band nation, either you like it or not. If anybody, you are on your own. If anything happens to you, you are on your own. No Yoruba will support you. So, we are going to, this is the social media. We have to be very careful. We have to be very careful. We have to be very careful. We are very careful. Please, and please, our agitator, when you look at your viewer, 1,000, 2,000, 800, 700, don't be carried away. Don't be carried away. Because nobody did it, you are on your own. Okay, for example, I call one of my colleagues, I don't shake him like when you need yet agony, anoni. I don't say kini mark me. Oh no go, nílé ayé máa le o. Agon chef láàrin ara wa. Àwọn chef, I remember the day tí mo lọ sí Nigeria embassy mi o. Tí mo lọ campaign fún Sowore o, tí mo gbé placards okay. We fish over o. Mo ní bọ̀ majority ẹ̀yin tí ẹ sọ pé take it by time yẹn pé ànígbà tẹwà lẹ́yìn Sowore. Mo ní màgbúrò yẹn ẹ wà lẹ́yìn Sowore mọ́ mo jẹ́ kó lẹ́yìn Sowore ẹ ti mú hàn.
ẹ ti fi ọmọ yẹn nìkan lẹ̀ nínú wàhálà mo ní lẹ́yìn ìsìn mo Sowore pẹ̀lú ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ nìkan ló wà nínú ìdààmú mo ní majority ẹ̀yin tẹ́tí pé nígbà dáàmì ẹ̀ nígbà kan ọkàn mo ń jẹ́ èmi náà believe mo support revolution ẹ̀ dáàmì ẹ̀ mo support ẹ̀ lótọ́tọ́ but I'm not mi ò ṣe mẹ́mbà kí ni ẹ̀ dáàmì mo ní bọ̀dẹ̀ ẹ̀ tẹ́ ṣe nígbà dáàmì tẹwà lẹ́yìn ẹ̀ dáàmì ẹ̀ mo ní náà gbogbo ìjì wìdù pàtó mo Sowore ẹ̀ sí ẹ̀ dúpẹ́ bẹ́ẹ̀ àwọn afílẹ̀ ọjọ́ kìíní mẹ́rin pé ọ̀sẹ̀ ìfilẹ̀ bá ẹ̀ di move on mo ní lẹ́sìn ní kí ni ìkọ́yàn o mo ní lẹ́sìn ní kí ni ìkọ́yàn o and that's reality. That is reality. Majority of the people talk to what is Sowore time here. Revolution is the answer. Revolution is even if I'm one be more revolution by one time here. Although me also support me support it, but most support the condition time but majority of the people want John J, want John Mu, our people can here, but everybody time here. Revolution time here. Mélòó ló dúró pé ó bá jẹ́ 10 years ló máa last a máa wà lẹ́yìn bàbá ọmọdé tó bọ́ yìí ó bá jẹ́ 20 years ló máa last we are going to be there for him. Majority of the withdraw kó lẹ́yìn ẹ̀ lẹ́nu or the move on. You don't even talk about Sowore anymore. So mo forí kò bò láti ṣe I was telling that guy mo ní but ìwọ ni kìíní ẹ̀ ń bí dáàmì ẹ̀ gbàgbà wọn kàn ọwọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ni mo ní I could remember I follow you to Nigeria house mo gbé placard sẹ́yìn pé ẹjọ́ ẹ fi Sowore lẹ̀ o mo bọ̀ lé ni mo ní Sowore ẹnìkan ló máa ń dá nìkan jìyà ọmọlọ́mọ ẹ̀ wọ́n the man is in Abuja and I cannot leave Abuja iṣẹ́ ní Amẹ́ríkà kò sẹ́ni tó bá fojú bóyá ìyàwó ẹ̀ nìkan ló fojú tó kò lè rí ìyàwó ẹ̀ mo lè ọmọ yìí nìkan ló ń jìyà òun nìkan ló dájẹ òun nìkan ló ń dá jìyà tó yẹ pé tó bá yẹ kó ṣe dáadáa ń dà mí ẹ gbogbo Nàìjíríà ló máa gé ní ẹ wọ́n yé lè kọ́yàn lọ́gbọ́n o wọ́n jẹ́ gbọ́sọ̀ sí ìdílé gbogbo Nàìjíríà ló máa gé but now sí wọ́n ní wọ́n á rí pé majority wọn sọ̀rọ̀ kọ́ fún wọn sọ̀rọ̀ pa Sowore mọ́ ẹ bọ́ ti mú fọ́n sí nǹkan míì ẹ bọ́ ti mú fọ́n sí nǹkan míì àmọ́ ló ga o mo ní bọ̀ lẹ́sìn ilé ìkọ́yàn o pé ọmọdé yẹn bá ṣe gàwà káfù káwọ dáadáa o pé nǹkan tó bá délẹ̀ tán end of the àwọn yàrá push títí tí báyìí wọ́n ti kó àkókò nìkún agbọ̀dọ̀ ọjọ́ kejì báyìí wọ́n ti padà sẹ́yìn ẹni ọ̀tọ̀ láì dẹ́dọ̀ bí gbàgbọ́ ẹ̀sọ́ ìyàwó Yorùbá so kí ló kọ́ wa ni pé ká bá wà lórí social media ká bá wà dáwà ṣe kan ká máa fi làákàyè ká fi ṣe people will push you tó bá délẹ̀ tán wọ́n kàn gbọ́n life continue here, I'll move on here. Sowore, the court said Sowore cannot leave Abuja. Sowore will be Abuja now. Maybe he can't cut land in Nigeria. And you will be Abuja to cross Abuja, and you could go near, go to Abuja. Kill a share. The boss or nothing. And the delay of my like Bojo, a film on your a film. They pay come at running. Wicked. People that in the government. That is, my brother told me, that is what people will say tomorrow if I don't think about play card dada. They will tell me one story or the other. But they say, "Well, our king on the ṣe nǹkan pẹ̀lú bí ọmọlúwàbí fọgbárí ṣe nǹkan nǹkan tó mọ̀ kó mọ̀ ṣe pé tó bá délẹ̀ ìwọ pẹ̀lú fámìlì ẹ ìyàwó ẹ àtọmọ ẹ àbọ́kọ ẹ nìkan ló máa kù because o gbọ́dọ̀ wà carried away. O gbọ́dọ̀ wà carried away. O gbọ́dọ̀ fọmọlúwàbí ẹni tó gbọ́dọ̀ fọmọlúwàbí sí nǹkan tó bá délẹ̀ tán ìwọ nìkan ló máa kù. Either he says it's not Yoruba or not Yoruba does not mean all the people don't support him. It does not mean to make them succeed. I support you, I support the revolution that we come to revolution in time here. Gbogbo tó wà lẹ́yìn tẹ́ pé wọ́n jọ ṣe meeting wọ́n jọ ṣe ọkàn tó ń support it kò mí kó padà lẹ́yìn ẹ̀. That's not we not talking about Yoruba nation then. He's not talking about Yoruba nation. Why they support Yoruba nation or not support Yoruba nation? Kò yẹ kó pa lẹ́yìn bẹ́ẹ̀ lásán yìí. That is human being for you.
That's the woman being for you. Wọ́n gbé nǹkan mi wọlé ni. Wọ́n gbé nǹkan mi wọlé ni. Wọ́n tó bá mọ bí wọ́n ṣe ń behave ló máa dúró pé ó máa behave anyhow. Tí ò ní fi làákàyè sí mo tó bá ń ṣe. Pé wàá fi lọ wàá gáàdà wàá gbogbo wàá fi gbogbo gáàdà rẹ wàá fi gbogbo gáàdà pé tó bá délẹ̀ tó bá jí báyìí tó gbé báyìí tó ta ló fẹ́ kù àkùnrin pẹ̀lú kádàrá mi. Káfí ọmọlúwà fi ṣe gbogbo nǹkan tá a máa ń ṣe láyé kò sí kan ló dàbí ọmọlúwà bí. Gbàgbé làákàyè káfi ṣe. Èmi sọ fún pé táwọn fẹ́ gba Yorùbá nation yìí làákàyè làwọn fi ṣe àdẹ̀gbá. Táwọn fẹ́ kí àwọn èèyàn support wa àfi làákàyè sí àdẹ̀gbá. Káyọ̀ mi yẹn àdẹ̀gbá. Àfi làákàyè àdẹ̀gbá. Because bá mo ṣe wà ń bí sí tí wọ́n fẹ́ kí àwọn èèyàn support nǹkan bá ń ṣe tí wọ́n bẹ̀ sí blast gbogbo àwọn tó yẹ kó support wa tí mo sọ sí wọn gbà ó tí mo ti ṣe gbà tí mo ti ṣe gbà tí mo fẹ́ fi bọ́lẹ̀ tí mo ti fọ́ sí wọn. Wọ́n kàn wọ́n pé àwọn ọ̀nà lẹ́sìn ló ń sọ pé máa lè wà wọ́n kàn jókòó sí lóyìnbó bí wọ́n sọ̀rọ̀ dáadáa kan. Wọ́n wà this simple àwọn tọ́ọ̀gì wo làwọn léyìí àwọn tọ́ọ̀gì wo làwọn léyìí àwọn tí ò lẹ́kọ̀ọ́ wo làwọn léyìí. Wọ́n máa wò wá nìyẹn I'm telling you àwọn èèyàn rẹ tó yẹ kó tẹ̀lé tó yẹ kó súnmọ́ wa wọ́n gbọ́ wọ́n bí mi fáre fi o mi fẹ́ competition o bí a ti bẹ tí wọ́n ti advice wọn pé kíní kan mi fẹ́ yàn kó tó máa mi fẹ́ kí yàn kó tó máa tẹ̀sí lójú gbàkan kan kó máa bá mi sọ̀rọ̀ anyhow so we have to be very careful